Aláròyé máa wí o. Ìmọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, erin já wọ àárín ìlú ó tẹ èèyàn kan pa. Níṣe ni ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ lábúlé kan tí wọ́n ń pè ní Ináyín níjọba ìbílẹ̀ Ìwàjọwà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí erin lákàtàbú já wọ àárín àwọn èèyàn níbẹ̀ tó sì tẹ ẹnìkan pa tí géńdé ọlọ́run míì sì tún dàwátì. Ohun gbogbo ti ń lọ wọ́ọ́rọ́wọ́ lábúlé ọ̀hún lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2026 yìí láìsí wàhálà, àfi ní nǹkan bíi aago 7:30 ọ̀sán nígbà tí àjànàkú já wọ àárín abúlé náà lójijì tí ọ̀rọ̀ sì di bó lọ jẹ́ kí n kọjá. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, àwọn ọdẹ ìbílẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá ni wọ́n sáré pè láti wáá gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ ẹranko búburú tó ń lé wọn káàkiri ìlú ọ̀hún. Ṣùgbọ́n nígbà tí ìrànlọ́wọ́ yóò fi dé, bàbá ẹni ọdún 45 kan, Ibrahim Tijani ni wọ́n pe orúkọ rẹ̀, ó ti dolóògbé pẹ̀lú bí ẹranko ńlá ọ̀hún ṣe gbẹ̀mí ẹ̀ níbi tó ti ń gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí ara rẹ̀. Lẹ́yìn tí rògbòdìyàn náà rọlẹ̀ tán tí oníkálùkù padà sáàyè rẹ̀, nígbà náà làwọn ará abúlé ọ̀hún rí i pé wọn kò rí ọ̀kan nínú wọn tí wọ́n jọ sá àsálà fún ẹ̀mí wọn mọ́. Alhaji Muhammadu Bingi ni wọ́n pe orúkọ rẹ̀, wọ́n lẹ́ni 50 ọdún ni. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí, alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Àyànládé fìdí ẹ̀ múlẹ̀ pé lẹ́gbẹ̀ẹ́ igbó nítòsí abúlé náà làwọn agbófinró ti bá òkú Tìjání, èyí tó fi hàn pé níbi tó ti ń gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí rẹ̀ làjànàkú ti padà rán lọ sọ́run àpàpàǹdodo. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ṣeni láàánú láti fi tó gbogbo ayé létí pé ìṣẹ̀lẹ̀ kan wáyé lábúlé Ináyín níbi tí erin ti wọ̀lú tó sì ti ṣekú pa ọkùnrin kan tó ń jẹ́ Ibrahim Tijani. Bí wọ́n ṣe pe iléeṣẹ́ ọlọ́pàá làwọn èèyàn wa ti sáré lọ síbẹ̀, wọ́n sì bá òkú ọ̀gbẹ́ni Tijani lẹ́gbẹ̀ẹ́ igbó. Àwọn ọlọ́pàá pẹ̀lú àwọn ọdẹ ìbílẹ̀ ni wọ́n jọ mójútó ètò ààbò àwọn ará abúlé yẹn lọ́jọ́ náà tí wọ́n fi dá àlàáfíà padà sílùú náà. Ọ̀pọ̀lọpọ̀ àpá tí wọ́n bá lára òkú ọkùnrin náà ló fi hàn pé ńṣe lẹranko náà dojú ìjà kọ kó tó padà gbẹ̀mí rẹ̀. Yàtọ̀ sí ẹni tó kú yìí, a gbọ́ pé wọn kò tíì rí ará abúlé yẹn kan èyí tó ń jẹ́ Alhaji Muhammadu Bingi láti ìgbà yẹn. Aláròyé gbọ́ pé láti inú igbó ọba èyí tí àwọn olóyìnbó ń pè ní National Park tó wà lágbègbè ọ̀hún lerin náà ti jáde sáàrin ìlú. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Abímbọ́lá Olúgbéngà ti wá rọ àwọn alákòóso igbó ọba láti máa mójútó ìgbòkègbodò àwọn ẹranko abìjà nínú igbó náà láti lè dènà ìjàmbá tó ṣeé ṣe kí wọ́n ṣe fún àwọn èèyàn nígbà tí wọ́n bá jáde sáàrin ìlú lójijì. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé, Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.